gbẹ́gà níwájú abilé gbẹ́gà lẹ́yìn ń bá gbẹ́gún bàtẹ́ dúdú a máa rọ́ làákúmọ́ bẹ́ẹ̀ bá gbé òrìṣà sì máa rí kejì láwẹ̀ ogun wẹ̀ ǹdẹ̀ ló gbé tápà àpọ̀lé egúnnú onílé orí ọmọ akélébé. ẹ̀jẹ̀ sún àkàndé bá bá sọ́dún èyí tá ó sì mí sí òní tẹ́ òní tí òní dàgbàlagbà yáwèrè ẹni ẹlẹ́ni òní gbà sí rẹ́sẹ́. báyẹ̀wò wọn arọ́lọ́bìnrin ìjọkùnrin ààrẹ akọ̀jọ́pin tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ èbó bàbá ànájà dayọ̀lá ajé ní bàbá tẹ́ni èbí ọmọlọ́pàá ń dẹ́dẹ́ ní báwọlé ẹ̀yẹ ìkóró èbí òwújà yọ̀ ọ̀la ní báwọlé bàbá rẹ̀. olówó àkàdé bọ́ọ̀lì gbẹnigbẹni bá gbẹni bátàrí gbèyàn bá gbèyàn. Ta ni ó gbé ọ títí òjò aburú mọ́kù là nípa méje ìyàwó gbé kókòrò tí fojú dì iná ọ̀gbàgbà tí gbàmọ́ là nígbàdẹ̀ kọ̀bẹ́ nìkan sọ̀rẹ́ arọ́sàyè ọ̀bà ní pàṣẹ. arọ́sàyè ọ̀bà ní pàṣẹ arọ́sàyè bàbá ọ̀tún náà ọ̀fọ́ bì fọwọ́. Bàbá Fọlárin ìjà gbẹgbẹ lọ́kẹ́tù yẹ bàbá tábì ó gbójú ó fèrè láàgó ìwọ lọ gbọ́pọ̀ mi lọ́lẹ́sẹ̀ èèyàn tí a máa yòjò ẹ̀dọ́ ní ìlàgbé tààrà ẹ̀wẹ́wẹ́ lòjò òṣòdì tí mo lò láàrín. Ìwọ ọmọ
bàbá káyọ̀ tó ojú ẹ̀. Orí gbenigbeni bá gbeni. Bátàrí gbèyàn bá gbèyàn. Tani ó tún pè ọ́ títí. Ọdún àrò. Ọmọ. Àbíkà ìgbẹ̀gbẹ́, Akíntúndé, ìyọ̀lọ́pọ̀ lẹ́gbẹ̀ẹ́, Akíntúndé, Agbẹ́sọ̀lọ́, ààrẹ, Akíntúndé ọ̀gbọ̀lọ̀, Abúlẹ̀kẹ̀lẹ̀ olú òkòkò, Abúlẹ̀kẹ̀lẹ̀ asẹ́ni, èdè asẹ́ni òmìnira ìgbà, àbàmọ́lẹ̀ ọ̀dọ́rọ̀, àmọ́lẹ̀ ẹni tí ń sẹ́ni, àbámọ́lẹ̀ ẹni tí ń sẹ́ni, ọ̀rọ̀ bá tètè tán. Ogunlabi kíndọ́ bẹ̀rẹ̀ tó ṣe lẹ́nu yakata kò jẹ́rìí ìdí ìsápá èmìkúlẹ̀ Ìbàdàn ìní òjá kọ́dọ̀rọ̀ ní nǹkan ègbètìgbè èmìkúlẹ̀ àtọ́tò ńtọ́kọ́ tẹ̀lẹ́gbà ègbègbè lẹ́yìn gbogbo àgbàgbà Ìbàdàn. kájíkọ́ tí wẹ́ẹ́ ní bàbá saka kájíkọ́ ẹ̀túwẹ̀ bàbá èdìdì kàwékùn máa sáni bàbá ẹ̀dálógó àgbàtà pààrà tí ń parẹ́ lẹ́tùbà Akíntúndé ọ̀wẹ́ ní sọ̀lá tí rẹ́tíẹ̀ ní ìjọkọ̀ ọ̀hún. onínàrẹ́dàrẹ́ kan kí nàmà alájẹ ọba lójú ọba pẹ́bù bẹ́ẹ̀ ni nàyànnàyẹ́ ló ní sẹ́kẹ̀rẹ̀ ẹni kò ní bàbá àdùsá ìwọ̀rẹ́ lójú ọba ọdún àrò bàbá láòjọ́ ọ̀pá pẹ́ ó ní bá gbóyè báyìí gbóyè àìlèkórí ìbá òkú àìlèkó gàgàdà ìbámẹ́jọ́gè ìbámẹ́jì ìjẹ́kọ̀ọ́bí ọba tẹ̀yìndà àpáta gbogbo ìbádẹ́lẹ̀ ìyá rẹ̀ ìjẹ̀sọ̀ òṣèré ọmọ onílẹ̀ obì ọmọ ẹlẹ́ni àtẹ̀ẹ̀ká.
wà àgbo mari ní ṣìṣe àwọn tí wọ́n ní àfihàn pẹ̀lú wọ́n wà yìí ṣẹ́gun ọ̀tá lẹ́yìn òdì ètò ẹsẹ̀ jẹ́ ìṣẹ́ láti mọ o àwọn àlè ó dúró tì yín pẹ̀lú ògo Ọlọ́run tasakẹ níṣẹ̀lẹ̀ àárín òwú ní ọmọ ẹgbẹ́ máa lọ́kẹ́ ní ìgbà ní lókè òkè ìbátà ní lókè odò àdúrà yóò gbà. bẹ́ẹ̀ ni kábíyèsí. Oya. Ẹ máa tì wọ́n. Ẹ máa bọ̀ fún tábà ẹ dúró. Oya. Life level.
torí tani torí ọba wa sọ́ńdà sí àtijọba náà sọ́mà sọ́ àjílété lóòótọ́ tí bàbá mi lè kán gádì àfọlábí ládùnní láòyè orúmọgẹ́gẹ́ báyẹ̀wò wọn. Bàbá òun pẹ́tù ṣọ̀dá ìsìláòyè bàbá òun pẹ́tù ṣọ̀dá ìsìláòyè bàbá òun pẹ́tù ṣọ̀dá ìsìláòyè tìjọ́ orúmọ gẹ́gẹ́ agbásábà ló mú ọmọ kélébé. àrí àgbà lóye bí ọ̀gẹ̀dẹ̀ àbílẹ̀ gbàgà níwájú àbílẹ̀ gbàgà lẹ́yìn bí n bá gbẹ́gún bàtẹ́ gúngún a máa rọ́ làákúmọ́ bẹ́ẹ̀ bá gbé òrìṣà sì mọ́rí kejì láwẹ̀ ogun wẹ̀ ǹdẹ̀ ló gbẹ́tẹ́ pa àkọlé egúnú onílé orí ọmọ akélébé. ẹ̀jẹ̀ sún àkàndé bá bá sọ́dún èyí tá ó sì mí sí òní tẹ́ òní tí òní dàgbàlagbà yáwèrè ẹni ẹlẹ́ni òní gbàṣẹ́ rẹ́sẹ́. báyẹ̀wò wọn àrọ́ lọ́bìnrin jọkùnrin ààrẹ àpọ̀jọ́kùn tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ èbó bàbá ànájà gàyọ̀lá ajẹ́ni bàbá tẹ́ni èbí ọmọlọ́pàá ń dẹ́dẹ́ ní bá wọlé ìyá ìkóró èbí òwújà yìí ọ̀la ní bá wọlé bàbá rẹ̀. lórí ìgbẹ́nigbẹ́ni bá gbẹ́ni látàrí gbẹ̀yẹ̀gbẹ̀yẹ̀ tí bá gbẹ̀yàn tani ó tún gbẹ̀ ọ́ títí ìta olóòtú ọmọ omídélé ọ̀lẹ́jọ́ ọmọ kí ọba náà hùn dáadáa bá ń sọ́lẹ̀ ọmọ kọ́ta. àìlèdè ìlànàjú àpérò àrí ọ̀nà ogun ọ̀nà ọdẹ ọ̀nà kàkàfò bójú ọba kojú àmọ́sọ̀rọ̀ jàkadì bójú bá rè kojú ẹnu àsìwí dẹrẹ lójú bá sọ́lá ọmọ kókórin abá àlè mú àmúlè bá àbá ilé ẹsẹ ló ń bílì ní bá pẹ́yìn dàtán àrẹ̀má bí mo kú ìgbẹ́jà ò lè bá. ọ̀sọ́mọkùnrin gbogbo látàn ọ̀sọ́mọkùnrin gbogbo dàbó ọ̀sọ́mọkùnrin gbogbo wàá mọ̀ jàkadì bá mọ̀ jàkadì ànábì ìjà bàbá lónìí bàbá lọ́lá sọ bàbá mi kì kọ́mọ́ bá ṣe fún mi ní bàbá abiwájú pẹ́kẹ́dán bìkídá alakulaku abara yàgbàyàgbà. lórí ìgbénigbéni bá gbéni bàtàrí gbẹ̀yẹ̀gbẹ̀yẹ̀ bá gbẹ̀yàn tani ó gbé ọ títí àkọlẹ́dùn ní àkọ́ọ̀kí ikú bá kùnrin rọrùn àkọ́ọ̀ ọmọ oyèwùmí alábí ọ̀kì ládì méjì ládẹjọ́. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV. Driving you around the world.